ó mọ̀mọ́ dójú ẹ̀ o wọ́n tú àṣírí ìjọba Kwara ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o ṣé ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Woro àti Nùkú nípínlẹ̀ Kwara ẹ̀yin èèyàn àwọn ọ̀daràn tó ṣọṣẹ́ yìí wọ́n jáde o wọ́n ṣàlàyé ọ̀rọ̀ látàrí bẹ́ẹ̀ ti sọ pé ìjọba ìpínlẹ̀ Kwara òun parọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí ẹ súnmọ́ bí wọ́n ṣàlàyé wọ́n yànnà náà lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tọ́ ẹ̀yin èèyàn kí wàá ní rọ́tẹ́ ní ìjọba Kwara pa ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé ní ìpínlẹ̀ Kwara sẹ́mi pé wọ́n jí àwọn èèyàn púpọ̀ kó kí wàá ní ìjọba Kwara kí ni wọ́n sọ látàrí àwọn èèyàn tí wọ́n jí kó ní ìpínlẹ̀ Kwara now kì í ṣe yẹn nìkan tẹ́ ẹ̀ bá gbàgbé níjó ní ìròyìn kan jáde tí wọ́n ní wọ́n mú olórí àwọn àgbààgbà Miyetti Allah mẹ́ta ìyẹn ní ìpínlẹ̀ Kwara tí àwọn mẹ́ta tí wọ́n sì mú yìí tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò wípé àwọn afẹ̀míṣòfò tó ń wọ ìpínlẹ̀ Kwara pé àwọn ni agbódegbà wọn. ẹ bá sì gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àwọn èèyàn yìí ní ọmọ náà ń fi ẹ̀mí ṣòfò nípínlẹ̀ Kwara tó sì jẹ́ pé kódà ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ọmọ ìlú gangan ló ti fi ìpínlẹ̀ sílẹ̀ látàrí ibi tí rògbòdìyàn náà ti ń ṣẹlẹ̀ tọ́ àwọn àgbààgbà Miyetti Allah mẹ́ta tí wọ́n wá mú ẹ jẹ́ ká bìjọba Kwara níbo ni àwọn èèyàn yìí wà pàápàá jùlọ níbo ni wọ́n bá ọ̀rọ̀ àwọn èèyàn yìí dé. tẹ́ ẹ bá sì gbàgbé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Trump wọ́n láwọn máa declare ìjọba Miyetti Allah gẹ́gẹ́ bíi terrorist. now àwọn Miyetti Allah wọ́n wá ń sá kiri kíjokíjo báyìí ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bíi ẹ tún wá gbọ́n tí wọ́n sọ. now tẹ́ bá rí lópin ọ̀sẹ̀ tá a lò tán yìí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ń tú pàápàá jùlọ àti àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kan ìjọba Kwara gangan fúnra rẹ̀ ẹ̀yin èèyàn lálẹ́ àná ìlú kan tó wà tẹ́ tó ń pè ní Sàrẹ́ ìyẹn nípínlẹ̀ Kwara àwọn ẹranko afẹ̀míṣòfò yìí wọ́n tó lọ bẹ̀ wọ́n tó lọ ṣọṣẹ́ o kódà tó jẹ́ pé àwọn aráàlú náà wọ́n bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo nípínlẹ̀ Kwara ṣùgbọ́n àwọn ọmọ ológun àti àwọn fìgìláńtẹ́ wọ́n jà fitafita o kódà wọ́n gbìyànjú látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìyẹn ní Sàrẹ́ ní ìpínlẹ̀ Kwara mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa sórí ìkànnì wa pàápàá jùlọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di. ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́ lè mọ jàǹfààní bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa lóòrèkóòrè ẹ má wá gbàgbé àdéhùn wa là ń mọ̀ọ́sẹ̀ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lórí ìkànnì wa. ẹ̀yin èèyàn àwọn ikọ̀ ọ̀daràn tí wọ́n lọ kọ̀bẹ́ẹ̀tì atrocity ìyẹn nípínlẹ̀ Kwara ìyẹn ní Kayama local government wọ́n jáde síta o wọ́n kó àwọn ìyálé ilé tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ tí ò lóǹkà ìyẹn láwọn ọ̀daràn yìí ni o náà wá bẹ̀rẹ̀ sí ní bí wọ́n léèrè pé níbo la ti kó yín níbo la ti jí yín gbé àwọn èèyàn yìí náà bá bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò àwọn èèyàn yìí bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò wípé Nùkú ni o Woro ni o Kayama local government ni o ẹ̀yin èèyàn nílùú tí wọ́n ìjọba wà tẹ́ ẹ lè mọ bí tí ààyè tó gba àwọn afẹ̀míṣòfò yìí dé ẹ wo àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ń wo fọ́nrán yìí ni pé orí wa ò mọ̀ ní gbàbọ̀dè ní bọ́ sọ́wọ́ agbénipa o. àwọn pípù yìí síta tí wọ́n ti ń bi wọ́n ní béèrè. now àwọn ọ̀rọ̀ kan sì ti kọ́kọ́ ń jáde tipẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé ìgbà tíṣẹ̀lẹ̀ Nùkú ṣẹlẹ̀ ìyẹn Woro nípínlẹ̀ Kwara yìí mo sọ fún yín wípé tíjọba bá declare wípé èèyàn 10 ló kú ẹ lọ máa ṣe calculation yín pé èèyàn bíi 30 àbí èèyàn 40 ti kú ẹ má gbẹ́kẹ̀lé nọ́mbà tí wọ́n declare. now ìgbà tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ táwọn ìjọba ó sọ̀rọ̀ wọ́n láwọn èèyàn bíi 30 ni wọ́n jí kó páwọn òkàn tẹ̀ tí ilé àsátẹ̀ ṣùgbọ́n wọ́n lè ju bíi 30 kó wọ́n jáde ta. àwọn èèyàn tá a rí tí wọ́n tó síbò lẹ́yìn náà ń wò yìí tí wọ́n tó lẹ́yìn they are more than 100 wọ́n ju 100 bò they are more than 200 àwọn èèyàn tí wọ́n jí kó tí wọ́n wá ń ṣàlàyé pé ìjọba Kwara pé onírọ́ ayé òun ọ̀run òun ni wọ́n. ẹ wo bí tí ìpínlẹ̀ Kwara ìjọba wọn tí wọ́n bára wọn dé. ẹ̀yin èèyàn ẹ rí pé nǹkan ń bẹ lábẹ́ ọ̀run àwọn afẹ̀míṣòfò yìí láyé gbà tó kó àwọn èèyàn yìí náà tó kó wọn jáde báyìí débi pé wọ́n tó fi ń sọ̀rọ̀ pé ìjọba Kwara pé wọn ò lóòótọ́ ẹ rí pé nǹkan ń lọ lábẹ́ ọ̀run orí wa ò mọ̀ ní gbàbọ̀dé ẹni bá kàn ló mọ̀ o
ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká tó tẹ̀síwájú nínú fọ́nrán ọ̀hún kẹ́ ẹ tún gbọ́ bí gbogbo ẹ̀ tó ṣe lọ lórí ìkànnì wa ìyẹn ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. ẹ má gbàgbé ẹ máa pín fọ́nrán yìí o, ẹ máa pín lógúnlógún, ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tó tẹ subscribe button yín kẹ́ ẹ lè máa jàǹfààní lóòrèkóòrè bá a bá ṣe ń mú gbogbo nǹkan tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wá sórí ìkànnì wa. now àwọn afẹ̀míṣòfò yìí wọ́n mọ̀ tó kọ lẹ́tà sí ìlú kan nípínlẹ̀ Kwara o, ìlú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìrá. ẹ̀yin èèyàn kí wá ní ìpínlẹ̀ Kwara gangan, kí ni wọ́n gbà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò yìí tó fi jẹ́ pé wọ́n ń wọ ìsọ̀rísọ̀rí oríko bẹ́ẹ̀ ni àti agbègbè kan dé ìkejì ni wọ́n ti lọ ń ṣọṣẹ́ ìyẹn nípínlẹ̀ Kwara. ẹ̀yin èèyàn àwọn BBC Yorùbá lẹ́ni tí ń ṣe ọjọ́ 16 ni wọ́n lọ sí ìlú kan tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n kọ lẹ́tà sí, ìlú tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìrá. ẹ̀yin èèyàn fúnra náà lẹ́ ń wò yìí tí àwọn afẹ̀míṣòfò yìí tẹ́sí lórí láyà tẹ́sí ń kọ lẹ́tà sí ìlú tó ń jẹ́ Ìrá yìí pé kán mọ retí àwọn o pé àwọn ń bọ̀ wá ṣọṣẹ́ ní kíkankíkan nílùú. ẹ̀yin èèyàn kódà àwọn ọmọ iléèwé wọn ò tó láti lọ sí iléèwé. ọ̀pọ̀ àwọn aráàlú gan ọ̀pọ̀ wọn ti di ẹni orí yọ ó dilé, wọ́n ti fẹsẹ̀ fẹ látàrí lẹ́tà ìbànújẹ́ tí àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n kọ sí ìlú Ìrá ìyẹn ní ìpínlẹ̀ Kwara. ẹ̀yin èèyàn nǹkan yan o. ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń sá kúrò nílùú ni pé wọn ò mọ àkókò àti ìgbà tí àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n lè wọlé láti wá ṣiṣẹ́ ẹbú wọn. tí wọ́n ń fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò just bíi tíṣà ẹyọ kan àbí méjì tí wọ́n rí ń bẹ̀ wọ́n láwọn mọ̀ wá torí àwọn suburb area tó jẹ́ pé àwọn ọmọ wọn náà ń wá sí àwọn iléèwé yẹn tó jẹ́ pé kì í ṣe Ìrá gangan làwọn ṣe wá pé káwọn tètè máa dá àwọn ọmọ wọn padà pé kán máa lọlé o. gbogbo ìlú ti dá oró, gbogbo ọjà táwọn èèyàn ná everybody ta ló máa rí n tó ṣẹlẹ̀ ní Woronùkú tó máa dúró pé kírú ẹ̀ tún ṣẹlẹ̀. ìdí nìyẹn tí Ìrá nípínlẹ̀ Kwara ìlú yẹn ti tú báyìí. now ẹ̀yà gbogbo àwọn ìpínlẹ̀ ti Yorùbá, ìpínlẹ̀ Ògùn ni, ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, ìpínlẹ̀ Oǹdó ni, Èkìtì ni, gbogbo wọn kàn tiẹ̀ ní Àmọ̀tẹ́kùn. bó kàn tiẹ̀ jẹ́bọn ìbọn pẹyẹpẹyẹ náà ná gbé wọn lọ́wọ́ ó ṣe kò ṣe wọ́n ṣàṣì ń gbìyànjú díẹ̀díẹ̀. security agent wo nípínlẹ̀ Kwara ní? ṣé Kwara lámọ̀tẹ́kùn? the only thing tá à ń rí nípínlẹ̀ Kwara yìí náà ni wípé àwọn Mẹ̀yàtì Allah, àwọn tí orílẹ̀-èdè Amẹ́ríkà láwọn ó declare as a terrorist, àwọn là ń rí tí wọ́n gbé AK-47, àwọn ni wọ́n ní ká máa sọ àwọn aráàlú àwọn ọ̀daràn. now bó o lọ̀daràn ṣe fẹ́ ló ṣe fẹ́ sọ ọ̀daràn ṣe bí yóò mọ hédi ẹ̀ ni? bó o ní Sátánì ló ṣe fẹ́ against Sátánì? kò possible. automatically wọ́n ò mọ gbà wọ́n wọlé ni, wọ́n mọ̀ kún wọn wọlé pé ẹ máa bọ̀ ẹ máa sọsẹ́ yín lọ. ojoojúmọ́ dẹ̀ rí wọ́n ń jí mineral resources wa nípínlẹ̀ Kwara. now kọ́mọ́dà pé mò ń ro gbogbo ọ̀rọ̀ sọ ẹ jẹ́ nǹkan tí ẹ já ọkọ̀ ṣe báyìí, ẹ já gbọ́rọ̀ díẹ̀ nínú fídíò ti Ìrá yẹn ibi tí ìlú tó ti tú táwọn èèyàn ti ṣe kíni gbogbo ìlú ti tú. ẹ jẹ́ ẹ gbọ́ díẹ̀ pẹ̀lú nǹkan táwọn BBC Yorùbá pẹ̀lú ìwádìí wọn tí wọ́n lọ ṣe. ìlú Ìrá náà ni a wà báyìí níjọba ìbílẹ̀ Ọ̀yún ní ìpínlẹ̀ Kwara. ìlú Ìrá wà lára àwọn ìlú mẹ́ta tí àwọn agbébọnjà tí wọ́n kọ̀wé sí pé àwọn ń bọ̀. a lọ sí ìlú Ìrá láti lọ wo bí nǹkan ti rí ní ìlú ọ̀hún látàrí ìbẹ̀rùbojo tí àwọn èèyàn ń gbé nílùú náà táwọn èèyàn kọ̀ọ̀kan sì ti ń fi ìlú ọ̀hún kalẹ̀ báyìí láti sá àsálà fún ẹ̀mí ara wọn. ní ìlú Ìrá a wà báyìí ní ilé ẹ̀kọ́ Muslim Community School tó wà nílùú Ìrá. gbogbo ilé ẹ̀kọ́ ọ̀hún ló dá páropáro báyìí tí àwọn akẹ́kọ̀ọ́ kò wá sí ilé ẹ̀kọ́, bẹ́ẹ̀ náà ni àwọn òṣìṣẹ́ náà wọn wá sí ilé ẹ̀kọ́. gbogbo ilé ẹ̀kọ́ ọ̀hún ló dá páropáro báyìí látàrí ìbẹ̀rùbojo pé àwọn agbébọnjà tí wọ́n kọ̀wé sí ìlú náà pé ó ṣeé ṣe kí wọ́n yọjú sí ìlú ọ̀hún. èyí ló mú kí àwọn èèyàn máa fi ìlú ọ̀hún kalẹ̀ báyìí láti sá àsálà fẹ́mi ara wọn. ilé ẹ̀kọ́ tí a wà báyìí ilé ẹ̀kọ́ ọ̀hún dá páropáro, kò sí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní ọgbà ilé ẹ̀kọ́ náà. àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún náà ni ẹ̀ ń wò lọ́ọ̀kan báyìí. wọ́n ní ẹni ìjà òde bá ló ń pèrè ẹ̀ lọ́kùnrin ọlọ́ọ̀ni dá arógun o. ẹ̀rí iléèwé náà bó ṣe dá páropáro látàrí àsálà tí àwọn èèyàn tẹ̀tí sáfẹ́mi wọn. kẹ́ ẹ lè mọ̀ pé àyè gba àwọn afẹ̀míṣòfò yìí débi pé wọ́n sọ odidi ìlú dáwọ́. mo rí olùkọ́ kan
tí wọ́n dúró sí ẹnu géètì níbí láàárọ̀ yìí tí mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Kí lorúkọ yín? Mrs. Agboola ni mí. Ilé ẹ̀kọ́ wo la wà yìí? Muslim Senior Secondary School, Ira. Kí ló ń ṣẹlẹ̀ tí gbogbo ilé ẹ̀kọ́ yín dá páropáro báyìí? Ní tó ṣẹlẹ̀ ní pé ní látàrí ìbẹ̀rùbojo tó wà níta ti fífún ìyẹn ti lẹ́tà tó wọ́n kọ sí inú ìlú òun ló fà á tí gbogbo ẹ̀ fi dá páropáro. Àwọn wo ló kọ lẹ́tà? Àwọn bandits ni according to the letter. Àwọn ni wọ́n kọ. So ìtorí rẹ̀ làwọn ọmọ òfin lè wá àwa gẹ́gẹ́ bí olùkọ́ kìí ṣe pé ẹ̀mí tiwa náà balẹ̀ gẹ́gẹ́ bá a ṣe dúró nínú iléèwé báyìí bọ̀ torí àwọn ọmọ tí wọ́n wá láti sọ̀bọ̀ èrè àti ìṣẹ́nu lágọ̀rọ̀ àwa ṣe dúró pé tán bá dé a lè fi wọ́n lọ́kàn balẹ̀ díẹ̀ àpébà tí ó jẹ́ olórí iléèwé tó jẹ́ principal tó bá sọ àwọn ò lè sọ pé fáwọn ọmọ pé kán máa lọ tó fà á nìyẹn sà. Ẹ kúṣẹ́. Ilé-ìwé ọ̀hún ni ó dá páropáro báyìí. Yàtọ̀ sí ilé-ìwé yìí, ìgboro ìlú náà ó dá páro. A gbọ́ pé àwọn èèyàn ti gun ọ̀kadà jáde ní ìdájí láàárọ̀ yìí àti pé látìgbà tí wọ́n ti kọ̀wé sí ìlú náà ni àwọn èèyàn ti ń wá ọ̀nà láti fi ara pamọ́. Ọjà ìlú ọ̀hún tí wọ́n ní ó máa ń kún dáadáa tẹ́lẹ̀ náà ó joro púpọ̀ báyìí gẹ́gẹ́ bí àwọn èèyàn tó wà ńbẹ̀ kò ṣe tó nǹkan. Ọ̀nà ìlú ọ̀hún náà ni a wà báyìí tí gbogbo ẹ̀ dá páropáro látàrí ìbẹ̀rùbojo lọ́kàn àwọn aráàlú pé bóyá àwọn agbébọnjà wọ́n lè yọjú. Bákan náà ilé ẹ̀kọ́ kejì tí wọ́n kọjú síra wọn ní ilé ẹ̀kọ́ Ira Grammar School. Ira ní ilé ẹ̀kọ́ Ira Grammar School Ira. Bákan náà ni ọmọ ṣe rí nílé ẹ̀kọ́ ọ̀hún náà. Ilé ẹ̀kọ́ náà ni àwọn olóòkàn yìí èyí tí òun náà tó dá páropáro tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n wá sí ilé ẹ̀kọ́ látàrí ìbẹ̀rùbojo èyí tí ó gbọ́kàn àwọn èèyàn nílùú náà. Ilé ẹ̀kọ́ Ira Grammar School ni eléyìí tí a wà báyìí. Ọgbà ilé ẹ̀kọ́ Ira Grammar School ni a wà báyìí. Àwọn akẹ́kọ̀ọ́ ò lè wá sí ilé ẹ̀kọ́ nítorí ìbẹ̀rùbojo àwọn agbébọnjà tó kọ̀wé sí ìlú náà. Bí àwọn akẹ́kọ̀ọ́ méjì kan tí wọ́n ń bọ̀. Kí ni orúkọ rẹ? Skúù wo la wà yìí? Kí ló dé àwọn akẹ́kọ̀ọ́ wá ilé ẹ̀kọ́ lónìí ni? Àwọn míì wà bọ̀ táwọn náà ti wà. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní pé àwọn kidnappers wọ́n wà ní around 20. Wọ́n kọ̀wé sílùú yìí. So ìwọ̀nba yìí tẹ́ wá sí ẹ tó ń lọ lé ni? Àti lọ lé báyìí. Ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ àwọn tí ò wá ilé ẹ̀kọ́ wọ́n pọ̀ gan ju ẹ̀yin tẹ́ wá lónìí lọ. Dúró ṣé àwọn akẹ́kọ̀ọ́? Àwọn míì wà wọ́n wà ní computer lab, wọ́n wà ní class. Àwọn olùkọ́ ńkọ́? Ṣé àwọn tíṣà yín? Àwọn míì wà ní class. tọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí la tún ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé bí àdéhùn tá a bá ń dá lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé àní jẹ́ kétí yín ó di sí gbogbo tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé gbogbo tó bá sì ń lọ làámọ̀ mú wá sórí ìkànnì wa ẹ má gbàgbé ẹ mọ̀ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kó tó kan àwọn tí ò tí mọ̀ kó kan nílé kó kan àlejò kó kan ọkùnrin kó kan obìnrin ẹ wò
ibi táwa fi àdàgbé ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àtùmọ̀ mu wá lọ́lọ́kan òjọ̀kan ntẹ́yìn náà bá ní lérò ń gbà tẹ́ fẹ́ sọ ẹ sọ sí àpò kọ́mẹ̀ǹtì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o àní bọ́ sọ́wọ́ agbéniwọ̀gbò ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin bó bá tó ṣe ń lọ àtùmọ̀ mu wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa ó dàbọ̀.